Ẹ̀yin èèyàn ilé èwo lẹ ṣe dáadáa la bá yín. Ẹ kú dédé wòyí o. Gist tèní òun ní pé Mariam ń jà nínú palace o nítorí pé kábíyèsí wọ́n invite Queen Naomi o. Wọ́n dẹ̀ ní láti ṣe seat wọn sí ẹ̀gbẹ́ kan so that tí Queen Naomi bá wá, wọ́n á lè jókòó sẹ́gbẹ̀ẹ́ kábíyèsí. Wọ́n ní nǹkan tí Mariam fi ń bá kábíyèsí jà nínú palace nìyẹn lórí ọ̀rọ̀ ọlọ́jọ́ festival. Ẹ̀yin èèyàn, ẹ jẹ́ ká jọ gbọ́ gist tèní. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀ ń gbọ́ mi, ẹ̀yin èèyàn lé èmi ọmọ yín Máṣọ́lá. Mo dúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo àdúrótì yín àti support yín lórí channel mi o. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo yín. Etí tó ń gbọ́ mi, òkè òkè lọ́lá yín á máa lọ o. Yorùbá ni mo máa ń sọ lórí channel mi. Ìgbà míì mo máa ń sọ òyìnbó. Mo dẹ̀ máa ń sọ̀rọ̀ nípa celebrity gist and royal gist. Ẹ̀yin èèyàn mi tẹ́ wá lé, ẹ share video, ẹ like, ẹ subscribe o. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ tí subscribe, ẹ subscribe. So that tí n bá ti post any gist ẹ máa rí. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú yín o. Wọ́n ní àǹtí wa ẹ́. Wọ́n ní wọ́n ń bá kábíyèsí jà o. Wọ́n ní why tí kábíyèsí ò treat àwọn bákan náà tí wọ́n máa dá chair Queen Naomi gbé sí ẹ̀gbẹ́ kan, tí wọ́n máa dá chair tàwọn gbé sẹ́gbẹ́ kan, wípé kábíyèsí, wípé wọ́n treat àwọn right, wípé the way bí kábíyèsí ṣe ń treat àwọn, wípé kò dáa, wípé kábíyèsí máa treat àwọn. Ẹ dẹ̀ mọ̀ pé tàǹtí wa ẹ̀ ń bá ti ń sọ̀rọ̀, gbogbo ẹnu náà fi máa ń sọ̀rọ̀. Wọ́n ní kò sí nǹkan tí wọ́n sọ o. Wọ́n ní kábíyèsí sọ fún un wípé kó gbẹnu ẹ̀ dákẹ́, pé òun kọ́ ló máa kọ́ àwọn bí àwọn ṣe máa ṣe live àwọn. Òun kọ́ ló máa kọ́ àwọn ìgbà tí ìyàwó àwọn bá máa wá sí palace. Òun kọ́ ló máa kọ́ àwọn nǹkan táwọn bá máa ṣe. Wọ́n ló ní Queen Naomi tó kúkú ń gbé gẹ̀gẹ̀gẹ̀, kò kúkú nífẹ̀ẹ́ wọn. Ìtorí ẹ̀ náà ló fi disappoint wọn tí ó wá sí ọlọ́jọ́. Wọ́n ní kábíyèsí ní ìyẹn ò kàn, wípé kó gbẹnu ẹ̀ sọ́hùn. Ẹ̀yin èèyàn lé gist tèní tá a gbọ́ ní ìta wa sọ fún yín. Ṣé ẹ mọ̀ pé ní ọjọ́ ọlọ́jọ́ yẹn kábíyèsí yẹn expect Queen Naomi, àárí wọn níbẹ̀, wọn ò wá. Because wọ́n ní pé, ẹ mọ̀ pé evangelist ni Queen Naomi. Nǹkan tí Ọlọ́run bá bá wọn sọ náà máa ṣe. Bóyá ẹ̀mí Ọlọ́run ló ní kán má lọ. Ẹ mọ̀ pé you cannot trust this woman. Wọ́n ti mọ̀ pé Queen Naomi máa wá síbẹ̀ yẹn. Ẹ mọ̀ nǹkan tán lè ṣe? Ẹ mọ̀. Àwa tá à ń sọ̀rọ̀ ẹ̀, a mọ̀. Ọlọ́run nìkan ló mọ nǹkan tán lè ṣe. Bóyá nǹkan tọ́lọ́run fi ní kán má lọ nìyẹn. Ṣùgbọ́n mo fẹ́ kí kábíyèsí kán má bínú. Nítorí pé ẹ̀mí Ọlọ́run ló máa ń bá Queen Naomi sọ̀rọ̀ gbogbo ìrìn ẹsẹ̀ wọn. Ẹ̀mí mímọ́ ló ń tọ́ wọn sọ́nà. Nǹkan tí àwọn ẹlòmíì tí wọ́n fi máa ń sọ pé Queen Naomi, especially irú Mariam yìí, nǹkan tó fi máa ń sọ pé Queen Naomi ò nífẹ̀ẹ́ kábíyèsí nìyẹn. Because ìgbà míì kábíyèsí á máa expect Queen Naomi ò ní yọjú. Tó bá jẹ́bi tó yẹ kán lọ, ẹ̀mí Ọlọ́run á sọ fún wọn, wọ́n á lọ. Ṣùgbọ́n nǹkan tí mo tiẹ̀ fi fẹ́ sọ̀rọ̀ nípa gist ni pé ẹ̀yin olórí, kí ni problem yín gan-an ná? Especially ìwọ Mariam yìí, kí ni problem ẹ̀ gan-an? Ṣé ìwọ ló máa sọ fún kábíyèsí ẹni tó máa invite wá sí palace ni? Ṣé ìwọ ló máa sọ fún kábíyèsí nǹkan tó máa ṣe ni? Ṣé ìwọ nìkan ló lè sọ̀rọ̀ nínú palace yẹn? Ṣé ẹlòmíì ò lè sọ̀rọ̀? Because I just don't understand why you always attack kábíyèsí tó bá ti jọ́rọ̀ Queen Naomi. Nǹkan tí ò yé ẹ ó pọ̀ ju nǹkan tó yé ẹ lọ. Bí palace yẹn ṣe wà yẹn, o ò ní right kankan nínú palace yẹn. Kábíyèsí náà mọ nǹkan tó ń ṣe. Kábíyèsí náà mọ nǹkan tó fẹ́. Kábíyèsí náà mọ báwọn ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ gbogbo ẹ̀yin olórí. Especially ìwọ Mariam. Kábíyèsí náà mọ báwọn ṣe fẹ́ ṣe. Àwa ò ní nǹkan táwa fẹ́ sọ, ojú pé ká advice kábíyèsí lọ. Ìwọ náà ló dá gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sílẹ̀. Ìwọ ló máa ṣọ́ kábíyèsí, ló máa ṣọ́ wọn kiri. Mi ò mọ reason tó fi ń ṣọ́ kábíyèsí kiri.
I just don't understand. So ó fẹ́ kí kábíyèsí máa sọ movement wọn fún ẹ tán ti mọ̀ yín. Kábíyèsí ò lè ever sọ movement wọn fún yín láíláí. Nǹkan tó lè pè ẹ́ ò ní kó jókòó síbi tí kábíyèsí bá fi ẹ́ sí. Sórí nǹkan tó fẹ́ máa ṣe yẹn kò lè pè ẹ́ because ó máa fi lose a lot of things ni. Any small thing wàá ti máa attack Queen Naomi. Any small thing bí mo ṣe gbọ́ gist kan nìyẹn tó lóun fún Queen Naomi, òun send message sí Queen Naomi. Ṣé Queen Naomi ní time ẹ ni? Queen Naomi ò ní time ẹ. Wọn ò dé lè ever ní time fúnrú ẹ. Irú ọ̀rọ̀ wo ló fẹ́ sọ fún wọn tó máa wà important tàbí tí wọ́n máa listen sí? Ó mọ̀ pé a lot of things ni Queen Naomi ń ṣe tó yẹ pé kò tiẹ̀ sí bí ìwọ bí wọ́n ṣe lè fi ọ̀rọ̀ ẹ sínú space program wọn. Kábíyèsí wọ́n wọnú ìyẹ̀wù lọ, wọ́n lọ gbàdúrà lọ́jọ́ méje, wọ́n jáde, wàhálà lẹ kó bá wọn. Ẹjọ́ ti dé, wàhálà ti dé, òòrè èèyàn bá jà látijọ́ yìí. Èyí tí wọ́n dé nísìn ọ̀rọ̀ attack ló kàn. Me understand. Ẹni ẹlẹ́ni tó yẹ kó sinmi irọ́ ni. Àfi kẹ́ máa kó ẹjọ́ tí ò ní meaning. Ẹjọ́ tí ò ní meaning wọ́n treat ẹ̀yin olórí right. Kábíyèsí ò bá treat ẹ̀yin olórí right ẹ̀dẹ̀kẹ́rù yín kẹ́ kúrò ní palace. Ṣé dandan ni kẹ́ fi wà ní palace ni? Nígbà tí ò ń ṣe pé wọ́n mú ìdè yín wọ́n so mọ́lẹ̀ sínú palace. Tí kábíyèsí ò bá treat yín right ẹ̀kẹ́rù yín ẹ jáde nínú palace. So ẹ̀yin èèyàn lè ta tún gbọ́ pé Mariam ń ṣe nìyẹn o. A ní ká mú wá fún yín. Wọ́n ní pé ṣe ló ń bá kábíyèsí jà pé kábíyèsí wọ́n yẹ chair wọ́n dá chair yàtọ̀ sọ́tọ̀ fún Queen Naomi. Wípé Ọlọ́run mú kábíyèsí, Ọlọ́run kúkú ṣe Queen Naomi ò show up. Queen Naomi ò fẹ́ wá ni. Tí Queen Naomi bá fẹ́ wá kò sí nǹkan tó lè ṣe. Kò sí nǹkan kan tó lè ṣe tí Queen Naomi bá fẹ́ wá sí palace yẹn. But ẹ̀mí Ọlọ́run ló ní kí Queen Naomi má wá. So ẹ̀yin èèyàn lé gist ta ní ká mú wá fún yín nìyẹn. Allege ni gbogbo nǹkan tí mò ń sọ fún yín, nǹkan tá a gbọ́ la wá sọ fún yín o. Etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di o. Ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe, like, ọwọ́ yẹn ò ní kan ìsàlẹ̀ àpò. Òkè lọ́lá yín á máa lọ. Please share this video, like and subscribe. God bless you all.